Yeah. How are you doing, guys? Yeah, okay. You see, I just returned from the United Kingdom, precisely London, and okay. Shayo, okay. I do prefer Shayo. Same Shayo. Yeah. Go sinle. O de ma to ale patapata ko to de pada. Oh my God. Shit. Shayo, okay. Yeah, I'm fine. What do you mean Shiba any? Ah. Okay, I got Shiba. Shimu le dúró de tó bá lè dalẹ́. Not at all. Toro ma pẹ́ gan ko to pada. Alright. Better still. Eba mi sọ pé mo check it. Okay, Susan. Eba mi mo check it. Bóyá títí ọ̀la máa padà check it. Ẹ jẹ́ kó mọ̀ pé mo ti wà ní Nigeria. Àwọn situation kan ló ṣẹlẹ̀ lọ́run tí mi fi lè pé kí n tó máa bọ̀. So mo lè ṣe dé náà mo ti ń try láti gbé nọ́mbà but kò lọ. Ṣé get? I just returned and mo kàn ní kí n kàn wọ aṣọ ìṣeré kan jáde. You understand? Especially every new TD. You know this kind of thing. Okay. Alright. I'll see you guys again. Alright, guys, take care. Bye. Uncle Yoruba. Sorry to say. No, Susan, you're funny. Okay, I'm happy. Shayo, Ọlọ́run ti pèsè ọkọ tuntun fún. Kúrò! Kí ni a máa sọ síbẹ̀ ká kú ni? Ó ti lọ́kọ tiẹ̀. Ọlọ́run ti dogun ọkọ rere fún. Kódà ó ti wà ní oṣù 3 báyìí. Fẹ́ gbọ́, kẹ́ padà sí ọ̀dọ̀ ìyàwó tí tó wà ń lo ìbò. Kẹ́ lè máa jọ ṣọkọ àti ìyàwó yín. Am I dreaming? Not at all. She's married. Alako, ó ti ní ọkọ tiẹ̀. Ilé ọkọ tuntun ló wà, ilé aláyọ̀. Ṣé ti gbọ́? Ẹ jọ̀ọ́, kẹ́ tètè fún wa láyè. Kẹ́ má wá bímọ lọ́jọ́ mi láti sọ fún yín. Àwa ń jayé tiwa, a ò jayé aláyé. Mr. Landana. Ó dàbọ̀. Susan, who's that man? Ṣé bí ọkọ Ṣayọ̀ tó wà ń lo òyìnbó, Mr. Landana? Omi ìtúndé loser yẹn. Yes, o get it. Ọ̀rẹ́ mi. Lọ́ba ni òní ló máa mú ọ̀la ló máa mú ọ̀ṣẹ̀ sójà. Mo ní mo lè jí. Lọ́ba ni òní ló máa mú ọ̀la ló máa mú ọ̀ṣẹ̀ sójà.